Hi guys, we are right here on the red carpet of the private screening of that amazing movie, ALUBARIKA. ALUBARIKA, ALUBARIKA, from Lagos down to America. ALUBARIKA, ALUBARIKA. ALUBARIKA is just another production nobody must miss. From Lagos down to America. ALUBARIKA, ALUBARIKA. Nǹkan tí mo tún wá rí wọ́n ti lọ kọjá tí mo rò pé màá rí. Ibi tí mo ti rò pé kí ni ìtumọ̀ àlùbáríkà ọjọ́ kan mo wá ń sà sí àlùbáríkà ọjọ́ kan yẹn for good 13 years. tí sinimá àlùbáríkà bá ti jáde ẹ wò Ọlọ́run á fà àlùbáríkà ṣiṣẹ́ gbogbo wa. fíìmù yẹn ó ti gbórúkọ wá látọ̀run àlùbáríkà ni àlùbáríkà náà dẹ̀ máa bá kalẹ̀.